Aláròyé máa wí o. NDLEA ń wá tọkọtaya yìí gidigidi, okòwò egbòogi olóró ni wọ́n ń ṣe. Àjọ tó ń gbógun ti gbígbé àti lílò egbòogi olóró lórílẹ̀‐èdè yìí, National Drug Law Enforcement Agency NDLEA ẹ̀ka tìpínlẹ̀ Èkó ti kéde pé àwọn ń wá àwọn tọkọtaya kan, ọ̀gbẹ́ni Kazeem Ọmọgoriola Owóaládé àti abilékọ Rashida Àyìnkẹ́ Owóaládé. Ẹ̀sùn pé wọ́n ń ṣokòwò egbòogi olóró láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ India ni wọ́n fi kàn wọ́n. Aláròyé gbọ́ pé ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 2024 yìí lọ́wọ́ NDLEA tẹ ọ̀gbẹ́ni Imran Taofeek Ọlálékan tí í ṣe ọmọọṣẹ́ wọn lásìkò tó fẹ́ gbé kokéènì lọ sílùú Oman lórílẹ̀-èdè Qatar láti pápákọ̀ òfurufú Murtala Muhammed International Airport èyí tó wà nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó, níbi tí ọwọ́ àwọn agbófinró ti tẹ̀ ẹ́. Ọ̀gbẹ́ni Ìṣọ̀lá Isiaka Ọlálékan tóun náà tún jẹ́ ọmọọṣẹ́ Alhaji Kazeem Ọmọgoriola tó ń gbé lórílẹ̀‐èdè India lọ́hùn-ún ló pe Imran síṣẹ́ náà, ṣùgbọ́n Imran nìkan lọ́wọ́ tẹ̀, ọ̀rẹ́ rẹ̀ ti sá lọ. Ìwádìí nípa àwọn afurasí ọ̀daràn ọ̀hún so èso rere lẹ́yìn nǹkan bíi ọ̀sẹ̀ márùn-ún tí NDLEA ti ń wá wọn. Agbègbè Abúlé Ẹ̀gbá nípínlẹ̀ Èkó lọ́wọ́ ti tẹ Ahmed Abimbola Saheed lọ́jọ́ 14 oṣù karùn-ún ọdún yìí. Òun náà sì jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ọmọọṣẹ́ Alhaji Kazeem Ọmọgoriola yìí. Saheed yìí ló gba òtẹ́ẹ̀lì ìgbàlódé kan fún Imran kọ́wọ́ tó tẹ̀ ní pápákọ̀ òfurufú Muhammed International Airport lọ́jọ́ tí wọ́n mú un. Alukoro àjọ NDLEA ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 19 oṣù karùn-ún ọdún yìí sọ pé ó ti pẹ́ táwọn tọkọtaya náà ti ń gbé nílẹ̀ India, ṣùgbọ́n tí wọ́n ń ṣòwò egbòogi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sì ti wà lẹ́nu iṣẹ́ tí kò bófin mu yìí kó tó di pé ọwọ́ tẹ àwọn ọmọọṣẹ́ wọn. Ìwádìí tí NDLEA ṣe fi hàn pé mọ́tò kan àti ilé méjì tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọmọọṣẹ́ tọkọtaya méjì náà jẹ́ tàwọn afurasí ọ̀daràn ọ̀hún. Àjọ náà sì máa tó kéde rẹ̀ pé ìjọba orílẹ̀‐èdè yìí ti gbẹ́sẹ̀ lé e lẹ́yìn tí wọ́n bá gba àṣẹ nílé ẹjọ́. Àtẹ̀jáde kan tí wọ́n fi síta lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ti ṣàlàyé pé 4 nínú àwọn ọmọọṣẹ́ àwọn afurasí ọ̀daràn kan, Alhaji Kazeem Ọmọgoriola, ẹni táwọn èèyàn mọ̀ sí Abdulkazeem Adisa Balógun, àti ìyàwó rẹ̀ abilékọ Rashidat Àyìnkẹ́ Owóaládé, ẹni táwọn èèyàn mọ̀ sí Bọ́lárìnwá Rashida Àyìnkẹ́ lọ́wọ́ ti tẹ̀. Lásìkò tí Imran fẹ́ gbé egbòogi olóró kokéènì lọ sílùú Oman lórílẹ̀‐èdè Qatar ni wọ́n mú un ní pápákọ̀ òfurufú MMIA níkẹjà. Saheed ló gba òtẹ́ẹ̀lì kan fún Imran àti ọ̀rẹ́ rẹ̀ lágbègbè Abúlé Ẹ̀gbá nípínlẹ̀ Èkó kó tó di pé wọ́n mú un ní ẹ́pọ̀ọ̀tù. Bákan náà lọ́wọ́ ti tẹ àwọn míì lára àwọn ọmọọṣẹ́ wọn. Àwọn dúkìá wọn kọ̀ọ̀kan tí a gbàgbọ́ pé tàwọn afurasí ọ̀hún ni, àti pé owó tí wọ́n rí nídìí egbòogi olóró ni wọ́n fi rà á láti gbẹ́sẹ̀ lé báyìí. Alukoro ní gbogbo ọ̀nà làwọn máa gbà láti fòpin sí bí àwọn ọ̀daràn ṣe ń ṣòwò egbòogi olóró láàrin ìlú, táwọn sì máa tó fojú gbogbo àwọn tọ́wọ́ bá tẹ̀ balẹ̀ ẹjọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.